Africa Content TV. Ẹ̀yà wà lábí Akínsáyà mú sílẹ̀ o. Ẹ̀yà wò sí o pẹ̀lú ọmọ ṣe wá dé. Ẹ̀yọkùnrin ewé sẹ́nà àmọ́ sí. Àní tó borí jọ tó fapá jọ tó farùn jọ tó fọwọ́. Yẹ́rọ̀ kan sọ̀rọ̀ rí. Olólò. Gbogbo ẹni tó borí jọ tó fàwọ́ jọ tó farùn jọ tó fọwọ́. Yẹ́rọ̀ kan sọ̀rọ̀ rí. Ajá olódì bàbá àgàtò. Ó máa jọ lórí lọ. Ajá olódì yóò máa jọ lórí lọ. Ó máa jọ lórí lọ. Ọtí màmá, ajá olódì ìbúlẹ̀ ìwẹ̀sẹ̀. Orí yóò máa jọ lórí lọ. Ajá olódì yóò máa jọ lórí lọ. Ó máa jọ lórí lọ. Ṣé àìrí Akínsáyà yàwó ẹ̀yọ́ ìṣẹ́bọ̀ ìyọlọ́mọ? Lelelelelele ìyọ̀bùnlé ìṣẹ́bọ̀ ìyọ̀jí ayé. Akínsáyà yóò ṣe wọ́n yóò ṣe wọ́n. Súbù ní ẹ̀bá ìyọlọ́mọjà àmúṣe àwọn ẹ̀ṣẹ̀ ìbàtó. Ẹlẹ́wọ̀n sí ìwòyàn kẹrù àwọn ìtàlẹ̀ bí ó bá dán. Ọjọ́ mú kí n tó di àrùn, máa ń tọ́jú student bọ́lá o. Bọ́lá student ẹ̀mọ́ṣọ́. Àwọn tó ń gbé ìjáde lágẹ́gẹ́ rí àwọn. Ewé ìkọ́ni, arájí bùkú àwọn tàjà sórí ìkọ́ni o. Bush, àwọn ọlọ́wọ́ ìdáná ìkọ́ni o. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ kẹ̀yà àbọ̀lẹ́ o. Pàṣẹ ọ̀rọ̀ bí orin mi ní ìwájú orí ẹ̀dínbọ̀dì orí pàṣẹ pàṣẹ o. Yàrá orí pàṣẹ. Tàbí kámọ́dì kọ́kọ́ rí ọmọ bàlájà ti ṣẹlẹ̀. Wọ́n ti rẹ̀ sùn. Ilé tó máa kéèké mọ̀ṣẹ́, àwọn ọmọ láìka. Bàlágà lẹ́jìbò, bàbá olóyè. Pàṣẹ àbí orin mi ní òkè. Ìwájú orí ẹ̀dínbọ̀dì orí pàṣẹ pàṣẹ. Orí pàṣẹ ọlọ́pẹ́ àpá ẹ̀kọ́ wọ́n ní wọ́n ẹ̀yà mi. Ọlọ́pẹ́ má pẹ́ jálù láṣọ ẹ̀wọ̀n pẹ́ jápọ̀ láṣọ òwúrọ̀ ẹ̀lúkà. Ọlọ́pẹ́ ọ̀sẹ̀ pàṣẹ láìpẹ́ ọ̀gá àti ìfàṣọ. Bàbá jálù jápọ̀ yóò. Bàbá jálù jápọ̀ pàṣẹ. Ẹ̀wọ̀n pẹ́ jápọ̀ láṣọ. Àjọyọ̀ làwọn ẹ̀sọ́ pàṣẹ. Orí nígbà tó jí ní dúró. Láyé tètè wá mi wá. Ọmọlẹ̀. Orí nígbà tó jí ní dúró.